Aláròyé máa wí o. Nítorí fóònù tó jí adájọ́ rán Sunday lẹ́wọ̀n ọdún kan londo. Adájọ́ kóòtù májísírèètì kan tó fìkàlẹ̀ sílùú Ondo onídàájọ́ O.A. Ọmọfọlárìn ti rán ọkùnrin ẹni ọdún 24 kan Sunday Akínbọ́láṣeré lẹ́wọ̀n ọdún kan fún jíjẹ̀bi ẹ̀sùn olè jíjà tí wọ́n fi kàn án. Sunday tó ń ṣiṣẹ́ télọ̀ nílùú Ondo lọ́wọ́ tẹ̀ lẹ́yìn tó jí fóònù Infinix tọmọbìnrin kan tí wọ́n ló ń jẹ́ Esther Akínmútìmí, èyí tówó rẹ̀ tó bíi $70,000 náírà 70,000 naira ládùúgbò kan tí wọ́n ń pè ní Jìpádọ́là, èyí tó wà lágbègbè Testing Ground nílùú Ondo ní nǹkan bíi aago 8 alẹ́ ọjọ́ 9 oṣù kẹjọ ọdún 2024. Ẹ̀sùn kan ṣoṣo tí í ṣe olè jíjà ni wọ́n fi kan ọ̀daràn ọ̀hún lásìkò tó ń farahàn nílé ẹjọ́ tí agbèfọ́ba Bernard Ọlágbàyí sì júwe ẹ̀sùn ọ̀hún bí èyí tó lòdì pátápátá lábẹ́ abala 410 nínú òfin ìpínlẹ̀ Ondo tọdún 2006. Bí wọ́n ṣe ń ka ẹ̀sùn náà tán ní olùjẹ́jọ́ ti gbà pé òun jẹ̀bi. Ó ní ẹ̀bẹ̀ lòun ń bẹ adájọ́ kó ṣíjú àánú wo òun lórí ẹ̀sùn náà. Bó tilẹ̀ jẹ́ pé kò ní agbẹjọ́rò tó wá gbẹnusọ fún un ní kóòtù, síbẹ̀ ọ̀kan nínú àwọn lọ́ọ̀yà tó wà níkàlẹ̀ lásìkò ìgbẹ́jọ́, ìyẹn amòfin Israel ikú òmọ̀nisàn, bá a bẹ̀bẹ̀ bóyá adájọ́ lè ṣíjú àánú wò ó kó sì fi ìṣẹ̀lẹ̀ yìí fà á létí. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ abilékọ Ọmọfọlárìn ní ọ̀daràn ọ̀hún gbọ́dọ̀ lọ faṣọ péńpé roko ọba fún ọdún kan gbáko. Ó wá rọ̀ ọ́ kó lo àǹfààní ọdún kan tó fẹ́ lọ lò lọ́gbà ẹ̀wọ̀n láti fi kẹ́kọ̀ọ́ kó sì tún ìwà rẹ̀ ṣe. Olúṣèyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.